ADC wọ́n kó Ràúfù Arẹgbẹṣọlá sí wàhálà gidi. Ẹgbẹ́ òṣèlú ADC, ẹgbẹ́ àwọn Àtíkù Abubakar, ẹgbẹ́ àwọn Peter Obi, ẹgbẹ́ David Mark, ẹgbẹ́ Ràúfù Arẹgbẹṣọlá, ẹgbẹ́ tí ọ̀pọ̀ èèyàn rò pé yóò dúró gidigba tí yóò sì tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti APC. Ẹgbẹ́ náà ti níṣòro, àfàìmọ̀ kóun náà má sì tún fọ́ pẹ́kẹ́pẹ́kẹ́. Ẹgbẹ́ PDP ló ti di ṣakaṣaka fìdíyàyà kẹ̀kẹ́ bàjẹ́ òṣètò yìí, nítorí ẹgbẹ́ ọ̀hún dàbí àwo tọ́ngànran tó ré láti orí pẹpẹ tó bọ́ sórí kọnkéré tí kìnìún náà sì tún ká yángá tí bàbá sọgbásọgbá kan kò sì tí ì rí sọ. Àmọ́ ọ̀pọ̀ èèyàn ti rò pé irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ sí ADC ni, nítorí àwọn àgbààgbà olóṣèlú ni wọ́n wà nínú ẹgbẹ́ náà, pẹ̀lú ìgbàgbọ́ pé ibikíbi tí aṣọ bá ti ya nínú ẹgbẹ́ náà, àwọn ọ̀jọ̀gbọ́n olóṣèlú tó wà níbẹ̀ yóò ràn. Ó kàn wá jẹ́ pé bí nǹkan ti rí fẹ́gbẹ́ náà báyìí, àfàìmọ̀ káwọn alátakò wọn má ti gba agbára ìjà lọ́wọ́ wọn, tí wọ́n sì gbé wọn sórí òkè téńté bí wọn kò ṣe ní ré wọn bọ́ pátá lókù táwọn aṣáájú ẹgbẹ́ náà gbọ́dọ̀ máa wá kiri. Torí bí nǹkan ti wà yìí, wọ́n ti ká pàkúté aláṣọró sílẹ̀ fún wọn. Ẹni bá sì mú nínú wọn gbóúnjẹ aporó mẹ́jọ lápapọ̀ kíní ọ̀hún lè má lọ. Ẹgbẹ́ ADC náà ń fọ́ lọ o, bẹ́ẹ̀ ìbò kò tí ì dé rárá. Bí apá kan ẹgbẹ́ ADC ṣe sọ pé àwọn ń ṣèpàdé káàkiri báyìí níbi tí àwọn ti ń yan àwọn olórí ẹgbẹ́ lábúlé sábúlé, ní wọ́ọ̀dù sí wọ́ọ̀dù, ní ìpínlẹ̀ sí ìpínlẹ̀. Bẹ́ẹ̀ lápá kan ADC míì ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Àwọn ò tiẹ̀ gbà ní tiwọn pé David Mark àti Àtíkù àtàwọn míì bẹ́ẹ̀ wà nínú ẹgbẹ́ ADC. Wọ́n kàn sọ pé àwọn kan wà tí wọ́n fẹ́ ba ẹgbẹ́ àwọn jẹ́ ni, àwọn ò sì ní gbà fún wọn. David Mark lálága ẹgbẹ́ àwọn ADC ti Àtíkù. Ráàfù Nwosu tó sì jẹ́ alága ẹgbẹ́ náà tẹ́lẹ̀ ló fa àṣẹ àti agbára ẹgbẹ́ náà lé wọn lọ́wọ́. Ìgbà náà sì làwọn Àtíkù, Obi, El-Rufai dìbò yan Ràúfù Arẹgbẹṣọlá bí akọ̀wé ẹgbẹ́ wọn. Àmọ́ látìgbà náà ni ọmọkùnrin kan tí wọ́n ń pè ní Nọ́fíù Bàlá Gombe, ẹni tó dupò gómìnà ìpínlẹ̀ Gombe lábẹ́ àsíá ẹgbẹ́ náà, àti Lékè Abẹ́jídé, ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin kan ṣoṣo tí ẹgbẹ́ ADC ní, ẹni tó wá láti Yàgbà ní Kogi, pẹ̀lú ẹni tó du ipò ààrẹ ẹgbẹ́ náà ní 2023, Dumebi Kachikwu, ti ní irọ́ pátá ni o, kì í ṣe ADC tàwọn ni wọ́n ń sọ. Wọ́n ní Ráàfù Nwosu tó fa ẹgbẹ́ náà lé àwọn Àtíkù lọ́wọ́ kò láṣẹ láti ṣe bẹ́ẹ̀ rárá ni, torí ẹgbẹ́ àwọn ni. Nígbà náà ni ọ̀rọ̀ yìí ti ń lọ jọyín o, tó jẹ́ gbogbo àwọn ètò tí àwọn ADC ti David Mark bá ń ṣe ní àwọn ń yẹpẹrẹ lọ́dọ̀ tiwọn. Ọ̀rọ̀ náà tilẹ̀ le nígbà tí El-Rufai fẹ́ bá àwọn kan ṣèpàdé ní Kaduna lọ́jọ́sí, yẹn ní 30 oṣù kẹjọ ọdún yìí, tígí tí kò mọ̀ ni wọ́n fi lé wọn dànù, tí àwọn ọlọ́pàá tí wọ́n wà níbẹ̀ kò sì ṣe kinní kan, gẹ́gẹ́ bí El-Rufai fúnra ẹ̀ ti ṣe sọ nígbà náà. Àwọn kan tilẹ̀ wá rò pé kinní náà ti parí ni o, nítorí kò sí ariwo púpọ̀ mọ́. Àfi bó ṣe di ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ tó kọjá yìí tí ẹgbẹ́ náà, ẹ̀ka ti Nọ́fíù Bàlá, ní àwọn pè pàdé àwọn apàṣẹ ADC sí ìlú Àbújá. Àbájáde ìpàdé náà kò sì dáa rárá. Ìdí ni pé níbẹ̀ ni wọ́n ti yọ àwọn jàǹkànjàǹkàn ẹgbẹ́ náà kúrò, tí wọ́n ní àwọn dá wọn jókòó fún odidi oṣù 6 gbáko, àti pé láàrin oṣù 6 yìí wọn kò gbọ́dọ̀ ṣe kinní kan lórúkọ ẹgbẹ́ ADC. Ohun gbogbo tí wọ́n bá ṣe lórúkọ ẹgbẹ́ náà wọ́n ṣe é sàpò ara tí wọ́n ní. Ẹni tó ṣáájú àwọn tí wọ́n yọ nínú ẹgbẹ́ yìí ni Ráàfù Nwosu, alága ẹgbẹ́ náà tẹ́lẹ̀, ẹni tó gbé agbára lé àwọn Àtíkù àti David Mark lọ́wọ́. Bí wọ́n bá sì rí eléyìí ṣe, wàhálà gidi ní fẹ́gbẹ́ wọn o. Ohun tí yóò fi jẹ́ wàhálà ni pé lóòótọ́ ni INEC ti gba ìwé lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ ADC ti àwọn Àtíkù tí Mark jẹ́ alága wọn. Àmọ́ wọn ò tí ì yanjú ọ̀rọ̀ náà, wọ́n kàn sì tò orúkọ wọn sínú àwọn tí wọ́n lè di olóyè ẹgbẹ́ òṣèlú lásán ni. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà sì wà ní kóòtù pé kí wọ́n yọ orúkọ wọn dànù kúrò nínú ẹgbẹ́ ADC, nítorí àwọn tí wọ́n tò orúkọ wọn síbẹ̀ yìí kọ́ ni ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ àwọn. Lóòótọ́ làwọn David Mark ń ṣèpàdé kiri tí wọ́n sì ní àwọn yan àwọn olórí ẹgbẹ́. Àwọn Nọ́fíù Bàlá Gombe kò kúrò nílé ẹjọ́, wọ́n ṣà ń sọ pé kí ilé ẹjọ́ dá wọn dúró ni. Ní ọjọ́ Ẹtì
Friday tó kọjá yìí adájọ́ Emeka Nwite dájọ́ nílé ẹjọ́ gíga Àbújá pé òun ò lè dá àwọn èèyàn ADC náà dúró ní pàjáwìrì bẹ́ẹ̀ torí pé wọn kò sí nílé ẹjọ́, pé nígbà tí àwọn náà bá wá sílé ẹjọ́ táwọn náà jókòó lòun yóò mọ̀ bóyá kí òun dá wọn dúró, pé wọn kò gbọ́dọ̀ ṣèpàdé kankan títí àwọn yóò fi yanjú ẹjọ́ tí àwọn náà fi Ubala pè. Adájọ́ náà ní lóòótọ́ lòun ò dá wọn dúró ṣá o, àmọ́ òun ti dájọ́ kan ní ọjọ́ 4 oṣù kẹsàn-án tẹ́lẹ̀ pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ṣe nǹkan kan nínú ADC ọ̀tún àti tòsì títí tóun yóò fi gbọ́ ojúlówó ẹjọ́ náà tí òun yóò sì dájọ́. Ohun tó wà nílẹ̀ báyìí ni pé méjì ni ẹgbẹ́ náà wà títí tí wọn yóò fi dájọ́ tó wà níwájú adájọ́. Àmọ́ níbi tí kò tíì sẹ́ni tó mọ ibi tí ẹjọ́ wọn yóò forí sọ, àwọn ADC tí àwọn David Mark ti ń bá ìpàdé wọ́ọ̀dù àti ti àdúgbò gbogbo lọ ní tiwọn, wọ́n sì ti ń palẹ̀mọ́ fún ìpàdé gbogbogbò tí ẹgbẹ́ náà yóò ṣe. Níbi ìpàdé gbogbo yìí ni wọn yóò ti yan àwọn ojúlówó alága àti akọ̀wé ẹgbẹ́. Ó ṣeé ṣe kó jẹ́ àwọn tí wọ́n wà níbẹ̀ yìí náà ni wọn yóò yàn padà tàbí kí wọ́n yan àwọn míì. INEC yóò sì wà níbi ìpàdé ọ̀hún. Níbẹ̀ ni ohun gbogbo yóò sì ti parí fún ẹni yòówù tó bá ń fapá jánu. Pàápàá àwọn nọ́fì Ubala Gombe àti Dùmẹ̀bí Kàchíkù pẹ̀lú Abẹ́jídé tí wọ́n ti fọ́ ẹgbẹ́ náà sí méjì lọ́gbọọgba. Ṣùgbọ́n bí àwọn ti ń ṣe tiwọn, bẹ́ẹ̀ náà ni àwọn Bàlá àti Dùmẹ̀bí náà wà nílé ẹjọ́ tí wọ́n ń dúró dè wọ́n, tí wọ́n sì ti yọ àwọn olóyè ẹgbẹ́ ADC láti orí Ráàfù Nwosu tí í ṣe alága. Bí ilé ẹjọ́ bá lè dá àwọn Bàlá láre tí wọ́n ní àwọn ni wọ́n ní ẹgbẹ́, a jẹ́ pé gbogbo àpọn àti ìlàkàkà àwọn Àtíkù níbi tí yóò forí jóná sí nìyẹn. Bẹ́ẹ̀ ni àwọn Bàlá yóò yọ Nwosu àti àwọn Àtíkù gbé pátápátá. Bí ọ̀rọ̀ náà bá fi lè rí báyìí, nǹkan gbogbo yóò dàrú fún ẹgbẹ́ náà nìyẹn. Níbi tí kinní náà sì ti kan Ràúfù Arẹgbẹṣọlá nìyí. Arẹgbẹ tó jẹ́ òun ni akọ̀wé gbogbogbò ẹgbẹ́ wọn. Bóyá bí a bá ti yọwọ́ Àtíkù kúrò, kò tún sí ẹnìkan tó ń fi gbogbo agbára ẹ̀ ṣiṣẹ́ lórí ADC tó Ràúfù Arẹgbẹṣọlá. Kódà ní ọ̀pọ̀lọpọ̀ ibi, Àtíkù pàápàá ń tọ Arẹgbẹ lẹ́yìn ni. Ọ̀rọ̀ ti Arẹgbẹ sì yàtọ̀ sí ti àwọn tó kù, nítorí òun fẹ́ fi ipò náà tó wà yìí pẹ̀lú ẹgbẹ́ náà sọ bí òun ti ṣe pàtàkì tó nídìí òṣèlú ilẹ̀ Yorùbá ni. Ó fẹ́ fi ẹgbẹ́ náà sọ fún Tinubu àti àwọn tí wọ́n ń tẹ̀lé báyìí pé agbára tí òun lò lẹ́kọ̀ọ́ níjọ́sí tí òun sì lò lọ́sùn fọ́dún 8, agbára náà kò tí ì kúrò, kinní náà wà lọ́wọ́ òun tí kò yingin. Èyí ni pé bí kinní kan bá fi lè ṣẹlẹ̀ tí ẹgbẹ́ ADC bá jábọ́ lọ́sùn, bí ìgbà tí Arẹgbẹ fúnra ẹ̀ jábọ́ ni o, nítorí kò sí ẹgbẹ́ òṣèlú kan tí yóò sáré pa gìrì wọ̀. Bẹ́ẹ̀ ni kò sí bí yóò ti dá ẹnìkan lọ́wọ́ dúró pé kó má ṣe ohun tó bá fẹ́ ṣe. Àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tí wọ́n sì fẹ́ràn òṣèlú yóò fọ́n ká, kálukú yóò wá ẹgbẹ́ míì lọ. Àfi ohun aṣáájú wọn nìkan ni kinní náà yóò ṣòro fún gidigidi. Bẹ́ẹ̀ ADC tàwọn Bàlá yìí ti kó wàhálà bá a. Bó ṣe jẹ́ ni pé ní ọjọ́ Ajé Monday tó kọjá lọ yìí, ìyẹn ọjọ́ 15 oṣù kejìlá tá a wà yìí, ẹgbẹ́ ADC Ọ̀ṣun ṣètò ìdìbò abẹ́lé, ìyẹn primary wọn, lábẹ́ alákòóso àgbà Ràúfù Arẹgbẹṣọlá fúnra ẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé ọ̀gbẹ́ni Chukwuemeka Nwajuba ni àwọn aláṣẹ ẹgbẹ́ náà ní Àbújá rán wá láti wá darí ètò náà. Níbi ìdìbò yìí ni ẹgbẹ́ ọ̀hún ti fa Nájímù Sàlámù kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lórúkọ ẹgbẹ́ wọn. Àwọn 2,528 làwọn ọmọ APC tí wọ́n wà níbẹ̀. Àwọn 2,500 gééré 520 làwọn tí wọ́n dìbò fún Nájímù nìkan, nítorí òun nìkan náà ni wọ́n fà kalẹ̀ kó má bàa ní àríyànjiyàn kankan nínú. Nájímù yìí ni alága ilé ìgbìmọ̀ asòfin Ọ̀ṣun ní gbogbo ọdún 8 tí Ràúfù Arẹgbẹṣọlá fi ṣe gómìnà ìpínlẹ̀ náà. Ọ̀rẹ́ tímọ́ àti ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn Arẹgbẹ tí ọkùnrin náà fi ọkàn tán gidigidi ni. Kò sì sí ìjayà kan níbẹ̀ pé ohun tí Ràúfù bá fẹ́ ni ọkùnrin náà yóò máa ṣe. Ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ náà ti tún pẹ̀ka ni pé àwọn ADC tó jẹ́ ti Bàlá ti jáde pé kí INEC má bínú, àyípadà kékeré kan wà nínú ẹni tí àwọn fẹ́ fà kalẹ̀ fún ipò gómìnà lọ́ṣùn. Nípa bẹ́ẹ̀, àwọn ti gbé ìgbìmọ̀ tí yóò ṣètò ìdìbò abẹ́lé ìpínlẹ̀ Ọ̀ṣun kalẹ̀, wọn yóò sì ṣe iṣẹ́ náà láìpẹ́ rárá.
àwọn ọmọ ìgbìmọ̀ tí àwọn ADC ti bà lágbèdìde ní ọ̀mọ̀wé Rufus Kanmi, Henry Moses, Alhaji Muhammad Ibrahim àti Ibrahim Saleh Katagun. Àwọn ni wọ́n yóò ṣètò pámárì ẹgbẹ́ ADC lọ́sùn. Bẹ́ẹ̀ Arẹgbẹ ti ṣe tiẹ̀ o, wọ́n sì ti fa èèyàn kalẹ̀ náà jìmù ni. Bí àwọn igun kejì tó jẹ́ ti àwọn bàlá ti ṣe wá fẹ́ ṣe é, tí wọn yóò yí orúkọ ọmọ ẹgbẹ́ Arẹgbẹ tí wọn yóò fi ti àwọn tí àwọn bá mú sí i, kò tí ì sẹ́ni tó mọ̀ o. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, ẹjọ́ tí wọ́n bá dá nílé ẹjọ́ ni yóò tọ́ka sí ọ̀ọ́kán ọ̀nà. Bẹ́ẹ̀ ni ẹjọ́ náà lè má yanjú bọ̀rọ̀, torí bí wọ́n bá kúrò nílé ẹjọ́ kékeré wọ́n tún lè gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ. Bí wọ́n bá sì lọ ṣèèṣì dá àwọn ADC ti bàlá láre, gbẹ́kẹ̀bú nìyẹn o, torí ọ̀rọ̀ náà yóò le gan ni. Báwo ni ti ẹgbẹ́ ADC náà tún ṣe wá dà báyìí? Níbo lọ̀rọ̀ náà yóò sì já sí? Ìbéèrè tí gbogbo àwọn tí wọ́n fẹ́ràn ẹgbẹ́ náà àti àwọn olóṣèlú gbogbo ń béèrè lásìkò yìí nìyẹn o. Ọláìwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ohun tó ń bá ẹgbẹ́ òṣèlú ADC lọ́wọ́lọ́wọ́ báyìí fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú ìsinmi òní o.